الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته. Akí ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí, ohun tí a gbé yẹ̀wò náà ni ọ̀rọ̀ ẹbí. Allahu akbar. Ọ̀rọ̀ ẹbí Ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim wattaqullaha alladhi tasa'aluna bihi wal arhama inna Allaha kana alaykum raqiba. Ọlọ́run ní wattaqullaha, ẹ bẹ̀rù Ọlọ́run, alladhi tasa'aluna bihi, tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayé. Ọlọ́run tẹ́ ẹ máa fi ẹ̀kú wótọ́ Ọlọ́run mọ́rọ́ mi là wótọ́ Ọlọ́run lérí ọ̀rọ̀ tá a sọ yìí. wal arhama, ẹ sì bẹ̀rù Ọlọ́run níbi ẹbí yín náà. inna Allaha kana alaykum raqiba. Ọlọ́run máa ń wo gbogbo tó kálukú ń dánwò. Ọlọ́run bá máa ń sọ gbogbo kálukú wal arhama, ẹbí ibi tá a fẹ́ lọ lónìí nù. Ọlọ́run ní ká bẹ̀rù Ọlọ́run bí ẹbí. Ẹbí tẹ́ rí kò kéré. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run sọ àyà kalẹ̀ fún púpọ̀ lórí ọ̀rọ̀ ẹbí. Ẹbí bẹ̀rẹ̀ láti rí bàbá, ìyá, ọmọ rẹ, ẹ̀gbọ́n rẹ, àbúrò rẹ, gbogbo ẹni ẹ bá ti jẹ́ pé ìbí bá ti pọ̀ yín pọ̀, òun náà ni wálé arhama, ẹbí nù. Ó jìnnà ni, ó súnmọ́ ni. Ọlọ́run ní bẹ̀rù Ọlọ́run láàrin tó bá sí pẹ̀lú wọn. Méjì náà wà ní. Inú kéèyàn máa dẹ ẹbí ẹ̀ pọ̀, àbí kó sì máa jẹ́ ẹbí rẹ̀. Méjèèjì náà làá wò kọlọ́kùnjú sí wa láǹfààní. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, ó ń sọ fáwọn ìjàgbé rẹ̀ ńjọ́ kan, ó ní nígbà tọ́lọ́wọ́n bá dá dídẹ́dá tán, Ọlọ́wọ́n ọba ó wá béèrè lọ́wọ́ ìbí, tá à ń pè ní arahim, ìbí. Ọlọ́wọ́n wá sọ fún pé ìrẹ́ ìbí, àyè tó wà yìí àyè téèyàn ti wá ṣọ́ra ni. Kó tọrọ tó bá fẹ́. Okùn bí wọ́n ń sọ ńjọ́ náà pé Ọlọ́run, ní tí mo fẹ́ràn ni pé gbogbo ẹni tí bá ń dà mí pọ̀, gbogbo ẹni tí bá ń dẹ bí ẹ̀ pọ̀, Ọlọ́run bá ń dà pọ̀ mọ́. Gbogbo ẹni tí bá sì ń jẹ́ bí rẹ̀, máa bá ń já kúrò lọ́dọ̀ rẹ̀. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Àdìsí tó fẹsẹ̀ rí lẹ́nu. Nígbà Ànábì wá sọ̀rọ̀ dé báyìí fáwọn àlùmọ́, ó wá níbẹ̀ bá sì fẹ́ gbọ́ tí mo fẹ́ wí dáadáa, tí mo wí kó lè bá yé dáadáa, ẹ káyà yìí, iqra'u in shi'tum. Ẹ káyà tó lọ ń sọ ọ̀rọ̀ náà náà l'Ànábì ń tú yìí. Fahal asaytum in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum. Ọlọ́run fahal asaytum, tẹ́ bá ní bẹ́ẹ̀ sì máa bá a lọ́nu. Fahal asaytum, tẹ́ bá ní tẹ́ máa ń sẹ́nu. An tufsidu fil ardi, ẹ máa balẹ̀ jẹ́ náà ni. Ní já ọkùn mi kíkẹ́ máa balẹ̀ jẹ́ ni, kẹ́ máa wà bàjẹ́ ni. Wa tuqatti'u arhamakum, ẹ máa jákun ẹbí yín ni. Nínú Al-Qur'ani Karimu nífa ìdí ọmọ ìyá mi mùsùlùmí. Olúwa ló máa dá sọ̀rọ̀ ẹbí. Ànábì sọ̀rọ̀ yìí tán pé ń tọ́ ṣẹlẹ̀ rí ń jọ́tọ́ lọ ń dá ìbí. Pé tọrọ ń tọ́ bá fẹ́ ní ní tí mo fẹ́ náà gbogbo ẹni tí bá ń dà mí pọ̀, tí ń dẹbí ẹ̀pọ̀, máa dà papọ̀ mọ́ wọ́ lọ́hùn. Gbogbo ẹni tí bá sì ń jẹ́bí rẹ̀, já kó lọ́dọ̀ wọ́ lọ́hùn. Ànábì wá fi ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ̀rí ń tọ́ sọ. Nínú Al-Qur'ani náà nù, fahal asaytum, tẹ́ bá ní tẹ́ máa ṣe ni pé an tufsidu fil ardi, ẹ máa balẹ̀ jẹ́ ni. Wa tuqatti'u arhamakum, ẹ máa jákun ẹbí yín ni. Kan lọ́la ni. Gbogbo ẹni tó bá wá ń dẹ bí ẹ̀ pọ̀, dákun gbọ́ ìwọ̀rẹ́ ọmọ ìyá mi mùsùlùmí. Iṣẹ́ rí tó ń ṣe, ọba fẹ́ ká sì kiri ọmọ ẹlẹ́kún. Òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam, ó lọ sọ bẹ́ẹ̀. Ó ní man sarrahu an yubsata lahu fi rizqi, ẹni ọba wù pé kọ́lọ́run jẹ́ kásìkò wọn máa gbòòrò sí, máa dẹbí rẹ̀ pọ̀, sábàbí rẹ̀ mọ́. Ẹni ọba wù kọ́lọ́run ṣàlékún ọjọ́ ẹ̀mí gígùn fún, àlàáfíà ara fún,
máa dẹbí rẹ pọ̀ òjíṣẹ́ ńlá Muhammad wí bẹ́ẹ̀ sábàbí kanu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ púpọ̀ fún wa lérí àǹfààní tí ń bẹ ń bi ká máa dẹbí pọ̀ oríire tí ń bẹ ń bẹ ọba hirikin ọba àkànni nígbà tó lọ ń gbé Ànábì Muhammad dìde táwọn mùsùlùmí tí wọ́n sá lọ sílùú rẹ̀ nígbà wọ́n débẹ̀ àwọn kèfèrí tún tẹ̀lé wọn débẹ̀ pé ẹ̀ ní dúró lu ìṣe nígbà wọ́n tún gbé sílámù wọn tí wọ́n gbé sápò ní Mákà wọ́n tún sá lọ sílùú ọba hirikin ẹ̀wọ̀n nǹkan nígbà wọ́n débẹ̀ àwọn kèfèrí tún tẹ̀lé wọn débẹ̀ pé irọ́ ọbàlújẹ́ ni wọ́n ọ̀dàlúrú yẹn wọ́n dàlú rẹ̀ náà rúbẹ́ ṣe dá Mákà rú lé wọn kó ọba yìí wá pé Abu Sufyan arìrìkì ní àwọn kèfèrí níjọ́ náà kó tó di pé ó náà gba Islam ń gbọ́ ọkùnrin tẹni wọ́n ń tẹ̀lé bó ló ṣe jẹ́ ẹ̀wọ̀n nǹkan gbogbo wọn àwọn sàbí ìwà ń sọ̀rọ̀ wípé kò sí nǹkan tí ń pa á láṣẹ o ó ní ká má sìn ọba mi lẹ́yìn Ọlọ́run ó sì ní ta báwọn bàbá wa àtàwọn ìyá wa lérí ẹ̀ kápò ń di ẹ̀ lẹ́jọ́sìn tí wọ́n ń ṣe lẹ́sìn tí wọ́n ń ṣe ara tó wá fi kún fún wa pé ká máa kírun ara tó fi wá kún fún wa pé ká sì má jẹ̀bi wọjá ẹ wò ó nítorí iṣẹ́ ńlá Muhammadu gbé wa nù gbogbo ẹni ọba gbẹ̀sìn kan tó bá jápọ̀ ẹbí ẹ̀sìn kan gbàmì ẹ̀sìn nù ọ̀rẹ́ nù ẹ̀sìn kan wà láyé látọ̀dọ̀ iṣẹ́ ńlá Muhammad tó ní má bẹ̀bí ṣe òpin ẹbí rẹ tó lè kó parí náà pé kó jẹ́ kèfèrí ìwọ jẹ́ mùsùlùmí ò jẹ́ kèfèrí olúwa ní pé ó bá jẹ́ kèfèrí wàsọ ìmú wọn fi dunya ma'rufa sí dáadáa sí wọn láyé ọ̀kan nínú àwọn ẹ̀yà ńlá wa ọ̀kan nínú obìnrin láyé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá Ànábì Muhammad ó ní ìyá àwọn kèfèrí ní ìyá àwọn èsì ìwú ìyá àwọn kóhun sí dáadáa sí wọn ìdí Ànábì kò lórí sí ìyá àwọn sì wà ń kèfèrí Ànábì ní sí dáadáa sí ìyá rẹ̀ ẹ̀wù nǹkan obìnrin náà bá lóun wá ń sẹ̀sìn kan ẹ̀sìn tó bá ní kọ́ mọ́ sí dáadáa sí ìyá rẹ̀ tó jẹ́ kèfèrí àyíwá rẹ̀ tó jẹ́ kèfèrí abẹ́bí rẹ̀ kan tí ń rìn yàgbẹ́yàgbá kí ọwọ́ lẹ́sìn ní ọmọdé ààyọ́ ẹ̀sìn ló ní bá sìn dáadáa ló fi pé sídìí ẹ̀sìn ni Ọlọ́run kò sí àmàna wa bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá wá ń jákun ẹbí yìí ó wà lọ́wọ́ ewu ó wà lọ́wọ́ ewu arákùnrin kan bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ kan ó rí Ànábì àwọn ẹbí wọn bóun ṣe ń lékun sí wọn ni wọ́n ń léjò sóhun àwọn ẹbí wọn bóun ṣe ń ṣe dáadáa sí wọn aburú wọn ń ṣe sóhun nígbà sọ̀rọ̀ tán Ànábì ni tó bá yẹ pé bó o ṣe sọ yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí ẹ̀wò jíṣẹ́ ńlá Muhammad torí kò bá ọ dé bẹ́ẹ̀ àwọn tó yẹ pé bó o ṣe sọ yìí iná lórí má dáwọ́ sí dáadáa tiẹ̀ o wọ́n máa lékun sí wọn káwọn máa léjò sí ọba nìyẹn má dáwọ́ dáadáa tiẹ̀ o bọ́ọ̀ bá tí wọ́n ń ṣe dáadáa fún wọn Ànábì ní bí ìgbà tó ń fún wọn ní eérú gbóná jẹnu eérú gbóná tí ò sómi tí wọ́n mú sí bí ìgbà tó ń fún wọn léérú gbóná jẹnu ọ̀kanu ẹ̀kẹ́jì wọ́n lọ lè mọ̀ pé ìsọ Ọlọ́run ọmọ wa bẹ pẹ̀lú rẹ̀ aburú wọn èjò tí wọ́n ń lé sí ọ̀nì òní san kò ní dọ́dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ náà làwọn máa gbọ́ ẹ̀yàn ọmọ ìyá mi mùsùlùmí ṣe dáadáa sáwọn ẹbí mi gbogbo ní ọ̀nkù mi ọ̀tí ẹ̀fẹ́ wálé ní lọ́wọ́ torí ẹ̀ kókó lù ló ń kópa kódà bẹ́ẹ̀ ńlọ wọlé sí mọ́ ọba ti nígbàgbọ́ sí ń tá wí Ànábì sọ bẹ́ẹ̀ farakùnrin ìjọ náà Ànábì sọ fún pé má ṣe dáadáa tiẹ̀ wọ́n lọ lè mọ̀ pé kò sí ìsọ Ọlọ́run máa sọ sọ Ọlọ́run máa sọ ẹ̀yin ọmọ ẹ̀yà mi mùsùlùmí okùn ẹbí iná nu ẹni tí bá ń dá papọ̀ Ọlọ́run ó dá papọ̀ mọ́ra rẹ̀ ẹni tí bá sì ń já Ọlọ́run ó já kù ní ọ̀dọ̀ rẹ̀ náà tí a bá wo ìdá ẹbí pọ̀ yìí nínú ẹ̀sìn Islam ọ̀pọ̀lọpọ̀ iná ló ti di pé lónìí ẹ máa gbọ́ mùsùlùmí mi adóhùn ti kókó ńlẹ̀ kí ló dé ìyọnu wọn pọ̀ ni àní ọmọ kókó ńlẹ̀ àní ọmọ kọ́lé tiẹ̀ àní ọmọ lè rẹ́ǹtì ilé bí ọba sáyè mọ́ àmọ́ yìí ni òtún ẹbí kò ní ọmọ ṣàbẹ̀wò sí wọn ní ìsìlámù pé ọ sí ni ìlọlọ́run pé ọ sí ni fàálẹ̀ àṣẹ́tùn tọba ní pé ntọ́ ọmọ ṣe ni pé ọmọ jákàn ẹbí tiẹ̀ lọ́dẹ mọ̀ pé bínú Ọlọ́run lọ́ wà ní
bẹ́ẹ̀ náà sì ni ẹbọ bá wá ń dà pọ̀ àsìkiri ó lékún àlàáfíà Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ nílà Ànábì Muhammad sallallahu alaihi wasallam náà ló pè wá sí Ọlọ́run kò ṣe amọ̀nà wa ẹ jẹ́ ká lọ lè mọ̀ pé Ọlọ́run bá ti sọ fún wa o ipe walladhina yankuduna ahdallahi min ba'di mithaqi wa yaqta'una ma amara Allahu bi an yusala wa yufsiduna fil ardi. Ọlọ́run láwọn tí ẹ rí àwọn wo ni àwọn tí a bá ń já okùn àdéhùn Ọlọ́run rèé tó pè mí àti yín sí àdéhùn Ọlọ́run rèé tó pè mí àti yín sí pé ká dẹbí wa pọ̀ ká má jákun rẹ̀ kọ́lọ́n kó ṣe amọ̀nà wa. Tí a bá wo Islam lára tí ó pè wá sí níbi ọ̀rọ̀ ẹbí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún sọ fún wa pé qati'ur rahim la yadkhulul janna qati'ur rahim la yadkhulul janna ẹni tí ń jákun ẹbí rẹ̀ oníwàlì janna ìsọ́ ti dé àgbákò dé àdánwò dé kọ́lọ́n kó sọ èmi àti yín bẹ́ẹ̀ òun kírun òun gbààwẹ̀ òun yọ sàká kọ́dà wọ́n lọ ńlá jí lójoojúmọ́ àmọ́ kí ni àwọn ẹbí rẹ̀ ń kọ́ ibi àwọn ló bá ṣe mẹ́yìn ṣé báwọn ló ṣe kankan sí mẹ́yìn ṣé bó ti yà wọ́n yà ni Ànábì la yadkhulul janna qati'ur rahim ẹni tí ń jákọ̀ ẹbí rẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kò ní wà ní Janna ń sì ń kírun ń sì ń gbààwẹ̀ ọlọ́dàkùn gbogbo ibi tí ẹbí ti tú gbogbo ibi tó ti dàrú ọlọ́dàkùn bá wa tó padà gbogbo ọ̀nà tí ó gbàgbé kákẹ́sà àwọn làákàyè kó bá wa tó káfẹ́ ríjìra wa ká gbàgbé rẹ̀ torí ti ń bẹ́ẹ̀ torí àlìjẹ́nnà ayé yóò sì ta ọlọ́run kó sàmọ̀nà wa. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي وسلم الله على المعلم الله صلي